Everybody don tire for this country. Even me like this, if I see opportunity, I dey japa. Japa down. Not if I don't like Nigeria. Even the Nigerian self is tired of the people. For say even japa self, I'm on a big opportunity, but I no go come back again. Torí pé kí ni àwọn àǹfààní tó pọ̀ wà ní àwọn ìlú yìí. Téèyàn bá sì wà nínú ìlú eléyìí, a máa corrupt èèyàn, that is to say a máa bà ìjẹ́ ọmọlúwàbí èèyàn jẹ́. Kò sí nǹkan tí mo fẹ́ jápa kúrò lóyún fún, because tí n bá jápa, ta ló fẹ́ tún lóyún ṣe? A rí pé ìlú tí a wà ó jẹ́ ìlú tó já sí wípé wọn ò kí ń gbà fún wọn olórí. Àìkí ń gbà fún olórí òun ló fà á tó fi já sí wípé àwọn òun ló fà á tí a kì í fi mófin lò. So àwọn nǹkan tó bí leléyìí tó fi já sí wípé téèyàn bá sì wà nínú ìlú eléyìí, a máa corrupt èèyàn, that is to say a máa bà ìjẹ́ ọmọlúwàbí èèyàn jẹ́. So àwọn nǹkan tó fà á nìyẹn débi wípé tí n bá kúrò nílùú yìí, màá rí wípé torí mò ń bá àwọn òṣìṣẹ́ ọkọ̀ ṣiṣẹ́, so ìdí nìyí mo rí wípé àwọn nǹkan kan wà tán fi sílẹ̀ nílànà ọkọ̀ tó lè já sí pé tí gbogbo wa bá mu lò kò ní máa sí ìṣòro ìpalára accident níyì tó já sí pé àwọn èèyàn ò kì í sábà mú lò púpọ̀ jù. So ìdí nìyí tí mo fi sọ pé tí n bá kúrò nílùú yìí, èmi náà gbìyànjú láti lè lọ faramọ́ wọn tó já sí wípé wọ́n ń ṣe déédéé pẹ̀lú òfin. Orúkọ mi ni Mrs. Elubonde, tí mo ní àǹfààní láti jápò Nàìjíríà, Amẹ́ríkà mò ń lọ. Ó jápa dànù. Ọláì ti pọ̀ ju àdúgbò wa, Àkútè. Ẹ̀mí àyàn fẹ́ bọ́ kó tó jáde, kó tó wọlé. Kí ni gbogbo yẹn? Wàhálà ti pọ̀ ju Nàìjíríà. Business ò lọ mọ́. Diesel ni mò ń supply tẹ́lẹ̀, gbogbo ẹ̀ kò sí. Everything ti dàrú. Tí n bá ní bí opportunity o, Amẹ́ríkà ni mò ń lọ. Tí n bá lọ sí Amẹ́ríkà, màá lọ sí London. Màá jápa. But the best place is America or Canada. Akínbíyì Olúwatósìn is my name. First of all, téèyàn bá wo nǹkan tí náírà ń sọ ní market value nísìn, rí i pé kò sí in any way equivalent to dollar. So anybody tó bá fẹ́ make owó or tó bá ń try to make owó nísìn, the best currency láti make owó is in dollars, because by the time tó bá convert owó yẹn padà sí náírà, you have seen that you have made a lot of money extra, and it is almost the same work equivalent. Wọ́n fún wa ní enabling, Americans fún àwọn èèyàn ní enabling environment láti ṣiṣẹ́, wọ́n dẹ̀ ń san owó dáadáa fún àwọn èèyàn. So téèyàn bá lọ sí US tó bá ń ṣiṣẹ́ nínú ibẹ̀ yẹn tó dẹ̀ ń gbowó gidi, tọ́lọ́ dẹ̀ fún ẹ láǹfààní láti máa send owó yẹn sílé, wàá rí i pé you will make much more than you can ever expect of making in Nigeria tó bá travel lọ sí US. Then ó fún yàn ní opportunity láti tún enjoy other benefits bíi kéèyàn ní masters ní international school, international institution. Mọ̀ pé téèyàn bá mú irú certificate yẹn padà wá sílé, wọ́n máa fún yàn ní high portfolio or high ranking téèyàn bá ń wáṣẹ́ nílùú. So ìdí tèmi fi pé US better ni. Orúkọ mi ni Abdulhamid Ọpẹ́yẹmí Agbọ́lágadé, tí gbogbo àwọn olólùfẹ́ mọ̀ sí MC Kábíyèsí. Tabaníkà wò dáadáa pé tí máa rí àǹfààní láti kúrò nílùú yìí, táǹfààní bá yọ fún mi pé àǹfààní wà o, ibo ìlú wo ni mo fẹ́ lọ o. Màá nífẹ̀ẹ́ sí Canada àbí kí n lọ sí America or UK, torí pé kí ni àwọn àǹfààní tó pọ̀ wà ní àwọn ìlú yìí. Fún ẹni tó bá ní iṣẹ́ ọwọ́ àbí ẹni tó bá ní nǹkan lọ́pọlọ tó fẹ́ ṣe ni o. Ìwọ tó bá ti ní nǹkan pàtó tó lè ṣe, dúró ẹ̀ jẹ́ sí Nàìjíríà, torí pé kí ni àwọn ìlú yìí wọ́n gba ọ̀lẹ, wọ́n dẹ̀ gba ìrégbè. Kò dàbí ibi tó yẹ pé tó bá rí nǹkan gangan ṣe, tó bá bọ́ títì o lè bẹ̀rẹ̀ sí gbowó lọ́wọ́ àwọn èèyàn, o lè gbowó lọ́wọ́ àwọn onímọ́tò. Bọ́ ibẹ̀ yẹn tó bá ti lé gungun lápá tó lè ṣiṣẹ́, tó dẹ̀ ní nǹkan lọ́pọlọ. Ìdí tèmi fi fẹ́ travel eléyìí tí máa rí táyé ẹ bá yọ, torí pé kí ni iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lèmi ń ṣe, mo dẹ̀ tún kọ ìwé. So tí máa dé irú àwọn ìlú yìí tó yẹ pé yẹn máa fẹ́ kọ iṣẹ́, yẹn máa fẹ́ kọ̀wé, yẹn máa fẹ́ gbé ọpọlọ kalẹ̀. Iná wà, omi wà, mọ́tò títì tí yẹn máa gbà kọjá, gbogbo nǹkan amáyédẹrùn ń bẹ. Ṣé mọ̀ wípé tí nǹkan dẹ̀ wà lórí, ó máa ṣeéṣe fún yàn dáadáa láti gbé ọpọlọ yàn kalẹ̀ ju bí téèyàn wà yìí lọ. Àbáwá mi lọ́wọ́ ajílòrò kó fẹ́ kọ iṣẹ́ ń sìn, ó fẹ́ gbèwé kalẹ̀ ń sìn, kò ní síná, wàá tún máa ronú pé ó fẹ́ pọn mi, kò sómi, mọ orú nǹkan báyẹn. So tí n bá rí àǹfààní bẹ́ẹ̀, ìdí tó fà á lélẹ̀ tí mo máa fi fẹ́ travel out. Ṣùgbọ́n àwọn míì tí wọ́n bá ní àǹfààní yẹn, tí wọ́n bá ní nǹkan kan lórí tí wọ́n lè ṣe, àbí tó yẹ pé wọ́n níṣẹ́ ọwọ́ kan dúró sí Nàìjíríà, torí pé kí ni àwọn ìlú yẹn kò gba kéèyàn máa ṣe sìmẹ̀sìmẹ̀, torí tó bá débẹ̀ wàá san owó orí tó pọ̀. So nǹkan tèmi rí sí ni ẹ̀. Ṣùgbọ́n tèmi bá rí àǹfààní o, iṣẹ́ tèmi fẹ́ ṣe ó wà lọ́pọlọ mi, nǹkan tèmi náà ṣe Nàìjíríà ti máa ṣe lọ́hùn, owó tí mò ń gbà ń bí ti máa dọ̀hùn, ti máa gbọ́ ọpọlọ kalẹ̀, ó máa
appreciate ọpọlọ mi àti iṣẹ́ ọwọ́ mi ju bí a ṣe appreciate ara lórílẹ̀ Nàìjíríà. So ìdí nìyẹn tí màá fi lè fẹ́ jápa tí máa rí ààyè. Nǹkan tó fà á táwọn èèyàn fi ń jápa ojú wípé kò sí ààyè tó péye nílùú wa. Àwọn ìjọba wa ò ṣe àwọn nǹkan tó tọ́ fún àwọn pàápàá jùlọ àwọn ọ̀dọ́. Ẹ wo àwọn dókítà ń sìn báyìí ibi báyìí àwọn míì tó ń lọ sí bíi Saudi Arabia tó ń lọ sí America tó ń lọ sí UK owó tó ń sọ fún wọn bí báyìí sọ fún wọn lọ́wọ́ yẹn pọ̀ ju tó ń sọ fún wọn bí báyìí lọ wọ́n appreciate wọn ju báwa ṣe káràmásìkì iṣẹ́ wọn níbí báyìí lọ nísìnyí báyìí báwo dókítà ń sìn báyìí èló ni àwọn ìjọba ń sọ fún wọn ṣùgbọ́n tó bá dọ̀hún yẹn máa ń gbé wọn gẹ̀gẹ̀gẹ̀ bí ọmọ tuntun ni torí pé kí ni àwọn yẹn wọ́n mọ value nǹkan tí ó wà ní agbárí wọn tí wọ́n fẹ́ fi ṣe àǹfààní fún ìlú wọn nǹkan táwọn èèyàn fi ń jápa nìyẹn so kọ́lọ́wọ́n bá láǹjọ́ gbàdúrà káwọn ìjọba náà kàn dẹ̀ ṣe nǹkan tó tọ́ torí bá ṣe pọ̀ tó yìí ó yẹ kó jẹ́ advantage fún ìlú wa ni kí ìlú wa lè gbòòrò ṣùgbọ́n bá ṣe wá pọ̀ tó yìí náà ìpalára ló ń bá ìlú wa torí pé kí ni àwọn ìjọba ò ṣe nǹkan tó yẹ kán ṣe ó yẹ kán wo bí a ṣe pọ̀ yìí kán lo àǹfààní yẹn kí wọ́n fi ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ní nǹkan lórí tó fẹ́ ṣe ṣùgbọ́n gbà tí ìjọba ò fi àyè ẹ̀ sílẹ̀ ẹ máa rí pé ẹ máa bá wọn lójú títì wọ́n á máa gba owó lọ́wọ́ onímọ́tò ẹ máa rí pé ẹ máa bá wọn ní orí oríṣiríṣi wọ́n máa rí pé à ń sọ̀rọ̀ à ń tàbùkù ṣe àwọn kan ṣùgbọ́n tí ìjọba bá ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ máa rí wípé orílẹ̀ Nàìjíríà yìí àwọn ọmọ Nàìjíríà wà tó jẹ́ wípé wọ́n ní nǹkan tó pọ̀ lọ́pọlọ tábàdé ìlú aláwọ̀ funfun sẹ̀ máa láwọn ọmọ Nàìjíríà tó ń ṣe dáadáa ń bẹ̀ ẹlòmíì gan kò kàwé kó tó kúrò Nàìjíríà ó dẹ̀ dọ̀hún ó dẹ̀ ṣiṣẹ́ oṣù ó ṣe gbogbo ẹ̀ ó dẹ̀ bóyá ó lọ ṣe college kan ni àbí nǹkan kan bí 6 months àbí 2 years ẹni yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tó dáa fúnra ẹ̀ so kí àwọn ìjọba wa kan ṣe nǹkan tó tọ́ tó bá ṣe nǹkan tó tọ́ tìlú wa da àwọn èèyàn ò ní máa jápa kúrò Nàìjíríà. Orúkọ mi ni Olúwaṣọlá Àrẹ̀mọ tó bá ní ìlú tí n bá fẹ́ jápa lọ ìlú bíi Amẹ́ríkà wà ń bẹ̀ then UK wà ń bẹ̀ South Africa wà ń bẹ̀ o then Canada wà ń bẹ̀ Poland wà ń bẹ̀ so but èyí tó bá máa wù mí láti lọ jù ní Poland then ìdí tó fẹ́ mú mi lọ sí Poland ni wípé one is a French country and there are jobs over there jobs like programming jobs like freelancing is over there and I'm a computer scientist. I base in website development so there are other side jobs I can do as well if I go to Poland like interior design is there then there is photography so there are so many jobs that one can do. Orúkọ mi ni Démọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Soul Winner due to iṣẹ́ tí mò ń ṣe opportunity bá fún mi bẹ́ẹ̀ as an artist kò sí nǹkan tí mo fẹ́ jápa kúrò lóyún fún because tí n bá jápa ta ló fẹ́ tún lóyún ṣe àjọ máa fọwọ́sowọ́pọ̀ tún ṣe ni but opportunity bá wá bóyá mo fẹ́ lọ ṣeré lókè òkun bóyá mo fẹ́ lọ ṣeré lókè òkun àwọn ìlú tí mo ti lọ ṣeré America wà ń bẹ Canada United Kingdom ibùgbọ́n láfíríkà wa South Africa Kenya Zimbabwe gbogbo ẹ̀ náà la lè lọ opportunity bá fún iṣẹ́ orin bọ̀ pé tí ká já pa yẹn nígbà tí wọ́n bá lọ tèmi bá lọ ta ló fẹ́ kùn tó fẹ́ tún ṣe so opinion tèmi nìyẹn sà a ní láti dúró ká tún ṣe ni o àjọ máa ṣe ìyẹn náà ń pè lákíkanjú so gẹ́gẹ́ bí akíkanjú ọkùnrin mo mọ̀ pé lágbára Ọlọ́run ìlú yìí máa da so opportunity bá wá máa lọ náà ni a tún padà wá because àjò ṣe kí ni kò dàbí ilé. So please, what's your name? My name is Abdul. Oh, wow, okay, nice name. So please, a quick question this afternoon. And the question is, if you were given the opportunity to japa, so which country will you like? Why? Let's ask you, shey you know what japa? Hey, me? I want to japa. Yes, everybody don't time for this country. No man. I dey face camera. Everybody don't time for this country. Even me like this. If I see opportunity, I dey japa. Comot. I dey japa. No, like this country sef don tire. You sure you don't tire you? It tire me, oh. Hey, more country dey. Country dey like this now. If I see visa now, ma dey go Canada. Ma dey why me? Wan japa. No dey come back again. Wetin I come do? Wetin the country don give me? Country now like this, as we dey on strike, we no get anything. We just dey. Na boss just dey hustle anyhow. So how e dey be now? I dey japa. Okay, so why will you like to japa out of the country? Well, I would like to japa. I
I would like to run away. Like the whole thing, I'm tired of everything that's going on in the country. Like everything now is like see fuel scarcity, household on strike, everything. Even Lagos is on you, bro. So I need to just japa to even settle down with life. One reason, which I want do next for life. Me, this country no dey allow me reason well. Everything just dey. You understand now? Adebayo Larinwaju. I would like European country. No, because of their exchange rate. Not as if I don't like Nigeria. Yeah. Because of their exchange rate. You know, if I'm working the way I'm working over there, and I convert the money to naira, I have a lot of money. You understand? It's not as if I don't like their weather. You understand? But if I have that opportunity, it's European country. Because I don't like Asian countries. Their law is too rigid. People run away for different reasons. Number one, education. Because they feel that they will get better education outside Nigeria. Look at this ISO strike. 1 year at home. You understand? So when they have opportunity, they can go out. And their 4 years will be 4 years. Their 3 years will be 3 years. Secondly, some people didn't get good job here, or the job they are doing, they not be treated very well. So they feel that when they get that money and they travel abroad, they'll be able to, when they work, they'll be able to see the result of their hard work. Fourthly, after serving government for 25 years or 30 years, government will still owe you pension. Meanwhile, some people will die. They won't be able to collect their pension. So they're like, why are they wasting their time, even working? Let them go there and work and get their money. Do you understand? So that's it. Nigeria don't reward you for your hard work. Normally, I would say, there are plenty of countries, but it's not Nigeria, but I don't want to be in that way. So preferably, I would just say Canada, because of the job opportunities available. Based on your diligence and ability to work, you trust me, you're going to make money. That's why you can work. But yeah, well, you know the issues in Nigeria, even though you know how to work, you want to see the opportunities. Another issue, that's the major issue facing Nigeria right now. So, best bet is Canada. I think that would be maybe London. This country, everybody is tired of the country now. So why don't I leave the country? Are you happy with the country? No. So I'm not happy. I have to go. In fact, right now like this, if you say I should even trek, just show me the direct way, go now. That's just it. I will go. The country is tired. Everybody, even the Nigerian itself is tired of the people. So everybody is tired of the country. My name is Mayodo. If I was given the opportunity part of the country, to Japa no easy. For say even Japa self, I'm on a big opportunity, but I no go come back again. Because for me to even come out, say we say God can help me, why I can enter there? Especially the place where I like most. If I enter Missouri or I might just enter Texas, Midland, other kind of places where we say bad day there, plenty. I no go come back to Nigeria again though. And that time you come see me say I can't become boss. I can't blast all this country. We say I no get mouth to blast them when I did Nigeria, because this country no good, man. Damn, people they suffer. People they suffer. Even they pray self. But I know say wetin go be when the time comes. Sure you know. My name is Alex Fame. I love Los Angeles. I'm into filmmaking. So I want to maybe to continue from there. No, Hollywood is not helping, so I'm an artist anyway. So I'm into entertainment as a whole. So that's the best place to be. I cannot just run to another country because Nigeria is hard. Run to another country, it's off I will start. So you need to go to where you are accepted, stuff like that, where your things are accepted. Yeah, that's Los Angeles, yeah. My name is Rewan Olajile. Tọ́lọ́n bá fún mi ní àǹfààní láti kúrò ní ìlú yìí. At least America mo fẹ́ lọ, that is United States of America. So ìdí tí mo dẹ̀ fẹ́ kúrò nílùú yìí ni pé gbogbo situation tó wà nílùú yìí, gbogbo wọn tí ó jẹ́ nílùú yìí. At least ó yìí sì ju ìtawà yìí lọ. So ìdí tí mo fẹ́ fi kúrò nílùú yìí nìyẹn. So wọ́n pẹ́ iṣẹ́ tí mo ṣe yìí báyìí tí ó dàbí pé kò ṣe kíní, tí báyìí dé bẹ̀rẹ̀ tí báyìí struggle. Mi máa hàn níbẹ̀ tó dáa, ó máa pè mí níbẹ̀ jù bí lọ.
Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Aláràkúàrà. Orí ètò Aláràkúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.